Just Records. Oh na 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 na. Yoruba dìde, ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró, gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró, kálẹ̀ dòmìnira, ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára, ẹ fọwọ́ sí. Àkókò tó lè kókó lè dẹ̀rọ̀, ẹ fọwọ́ sí. Oya àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú, àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o, ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun, ọmọ aláṣọ tí wọ́n wà kìsà. Yé ọmọ Yorùbá. Alájà ẹ̀kọ́ ọ̀lẹ́mà ẹ kú jọ́ mẹ́ta náà á kú ọ̀rọ̀ lu o. Yorùbá dá dúró, gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá kára tù wá lára, ẹ fọwọ́ sí. Àkókò tó lè kókó lè dẹ̀rọ̀, ẹ fọwọ́ sí. Tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó ládàá ó yẹ kán fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn pa. Kájùmọ̀ gbé ilẹ̀ wa ni. Kájùmọ̀ gbé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde ká jà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Ẹ jẹ́ ká jà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Kó lè tẹ́ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Kó tẹ́ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́, Ọbàtálá, Ọ̀rúnmìlà, Odùduwà, Ṣàngó, Ọbalúayé, Èṣù, Yáfẹ̀tà, Ọlọ́mọ, Onílẹ̀, Iyemọja, Ọ̀ṣun, Ọya, Adé, Ológun, Ìwà, Àyàó, Ọba, Ọ̀tì, ẹ dìde, a ti ṣe tán, ẹ dìde fòmìnira wa. Ẹ dìde fómìnira wa o. Bàbá mi Thierry Aládé ẹ káàbọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ètò àná a máa ju wá ṣe láṣẹ Èdùmàrè o. Mú kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa pín a ní àkọ́rí ètò wa tòní àkọ́rí ètò wa tòní ní Orísun, àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire. Mo wá táìtù ẹ̀ ní oko ẹrú láàrin ara wa nítorí pé ta bá ń sọ pé oko ẹrú òyìnbó, oko ẹrú ìjọba, oko ẹrú Fúlàní, oko ẹrú amúnisìn láàrin ara wa gan, ṣé kò ṣe pé à ń fira wa sóko ẹrú, ṣé a ò fira wa sí oko ẹrú láàrin ara wa? Ta bá ń sọ̀rọ̀ nípa oko ẹrú, nípa slavery, kí là ń pè ní slavery? Amúnisìn, ká máa mú ara ẹni sìn nítorí nǹkan kan tàbí kejì. Mo ṣàkíyèsí àwọn nǹkan kan láàrin ara wa torí pé kí ni lánàá tá à ń sọ̀rọ̀ lórí ètò a sọ̀rọ̀ nípa aláǹbá ìjọba à ń bá wọn wí fún gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí ó tọ́ ní ilẹ̀ Kaaro Ajire, ìdí nìyẹn nílẹ̀ Nàìjíríà rádà, torí ẹ̀ la ṣe sọ pé ká kúkú dá dúró so that ká lè ṣe kí ni o, kí àwọn nǹkan títí wa kó wúlò fún wa, kí àwọn ọmọ wa àti ọjọ́ ọ̀la wa kó bẹ̀rẹ̀ sí ní wúlò fún wa, nítorí pé even gan tí èrò bá ti too much of èrò gan pàápàá kò kí ń jẹ́ kí nǹkan lọ déédéé. So mo sọ pé oko ẹrú amúnisìn láàrin ara wa, kí là ń pè ní oko ẹrú? Ọ̀nà wo la lè fífa ara wa jáde kúrò lóko ẹrú tí a fi ara wa sí, nítorí pé a lot of people wọ́n mú ara wọn wọ́n fi sí oko ẹrú. Dádì mi máa ń sọ̀rọ̀ kan, wọ́n á ní tó bá yá owó ó di ẹrú fún ẹni tó yáwó lọ́wọ́ ẹ̀, tó bá pa irọ́ ó di ẹrú irọ́. There are so many things tá fi ń fi ara wa sí oko ẹrú tí a kì í ṣe àkíyèsí ẹ̀. Condition wo la fi ń fi ènìyàn sí oko ẹrú? Láàrin ara wa à ń ṣe human trafficking. Tẹ́ bá gbọ́ pé wọ́n kóyàn lọ sí Libya,
wọ́n kóyàn lọ sí Lebanon, wọ́n kóyàn lọ sí Dubai, wọ́n kóyàn àwọn èèyàn wa ni. Ǹjẹ́ à ń finú fẹ̀dọ̀ a fi ń kó wọn lọ? À ń kó ara wa sí à ń fi ara wa sí oko ẹrú ní láàrin ara wa. A jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí pé kí ni? À ń lọ sí new nation. Ẹ má jẹ́ ká gbé mentality bí mo ṣe ń pariwo all the time pé mentality Nigeria ẹ má jẹ́ ká gbé wọ new nation. So ìfi ara ẹni sí oko ẹrú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dẹ́kun ẹ̀ láti sìn lọ ká tó wọnú nation títí wa. Ọ̀nà wo la fi lè dẹ́kun ẹ̀? Ẹ máa gbé èèyàn wá láti Nigeria, ẹ máa gbé lọ sí anywhere, even go to the extent pé wọ́n ní Kenya ẹ máa ní kó máa san owó kó máa ṣiṣẹ́ sìn yín. Oko ẹrú náà ni tí ènìyàn bá ti ń ṣiṣẹ́ sìn yàn. Human trafficking oko ẹrú ni, forced labour oko ẹrú ni. Àwọn ká máa fi àwọn ọmọ kékeré ká máa fi wọ́n ṣe àwọn iṣẹ́ tí ò tọ́, ká máa make owó látara wọn, oko ẹrú náà ni. Ibo la ti kọ́ gbogbo kinní yẹn? Látara àwọn slave master náà ni. Because àwọn nǹkan tí kò bá sí tí ò bá ṣẹlẹ̀ kò ní fún wa ní òyìnbó ẹ̀, kò ní sọ òyìnbó ẹ̀ pé slavery. A lot of people àwọn ọmọ Kaaro Ajire à ń wá láàrin ara wa, à ń fi ara wa sí mental slavery. Mental slavery ìdí nìyẹn tí ìyá wa wọ́n ṣe ní ká gba ìtúsílẹ̀ ọpọlọ. Nítorí pé a lot of us I believe pé tá a bá gbàwẹ̀ tí a gbàdúrà tí a lọ sílé ìjọsìn ọ̀rọ̀ wa ò lè lójútùú. Ara oko ẹrú tá ń fi ara wa sí nìyẹn. Ibi tó yẹ ká ti fi ilẹ̀ ká fi kọ́ industrial estate, ká fi kọ́ company, ká fi kọ́ industry, àti fi kọ́ ilé ìjọsìn. Ká ṣáà máa sìn, ká máa sìn, ká máa sìn, ká máa sìn. Mi sọ pé kó má sìn Elédùmarè. I am not against it, but there are certain times tó yẹ pé àwọn ènìyàn ó yẹ kí wọ́n wáṣẹ́, ó yẹ kó ṣe àwọn nǹkan kan. Even mo ti sọ ní ẹ káàbọ̀ bàbá mi, màámi Tómilọ́lá mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò, God bless you all. Mo ti sọ ní àwọn ètò tá ti ṣe kọjá sẹ́yìn wípé ká má fi ara wa sí oko ẹrú. Táìmù tí a fi ń lọ ilé ìjọsìn gan, tí a bá calculate ẹ̀ bí irú níbí sìn hours ni iṣẹ́ per hour náà fi ń sanwó iṣẹ́. Ẹlòmíì ó lè lo 7 hours nínú ilé ìjọsìn, ẹlòmíì ó lè lo 9 hours, ẹlòmíì á ní pé wọ́n ní pé kóun wà ńbẹ̀ fún days. Ara ọ̀nà tá fi fi ara wa sóko ẹrú nìyẹn. Àwọn míì forced marriage, dandan lágbájá ló gbọ́dọ̀ fẹ́, oko ẹrú ni. A rí gbogbo bó ṣe ń lọ lọ́tún lọ́sì tó yẹ pé violence nínú marriage nítorí pé a jẹ́ ká choose choice ara wa. Ara àwọn ọ̀nà tá fi ń fira wa sóko ẹrú nìyẹn. Human labour, òṣìṣẹ́ máa ṣiṣẹ́ oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, ní san sálárì fún wọn, oko ẹrú ni. Láàrin ara wa, àwa fúnra ara wa à ń fi ara wa sóko ẹrú. Àwa ibo la ti kọ́ ẹ̀kọ́ yẹn? Àwọn slave masters àwọn ló wá pollute mind wa. Àwọn ni wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ yẹn. Ó dàbí èmi àti bàbá kan tá jọ ń sọ̀rọ̀ lọ́sàn-án yìí. À ń sọ̀rọ̀ nípa àwọn forefathers wa. Báwọn èèyàn ṣe máa ń bú wọn pé àwọn náà tà wá sóko ẹrú kìnnìkan. Mo níṣẹ́ rí. When you learn and when you make a lot of research, a máa rí wípé a lè dá wọn lẹ́bi púpọ̀ nítorí pé kí ni ojú ò tí là tó báyìí. Àwọn ẹlòmíì wọ́n máa gbébọn sí wọn lọ́rùn nínú ká pa gbogbo fámìlì ẹ tàbí kẹ́ jọ̀wọ́ àwọn ọmọ fún wa. There are so many àwọn kí lorúkọ ẹ̀ àwọn cartoon kìíní tá à ń wò lẹ́nujọ́ mẹ́ta tá à ń rí gbogbo bí wọ́n ṣe ń ṣe. Bí wọ́n ṣe ṣe fún wọn in those days. Ilẹ̀ Kaaro Ajire ó ti jẹ́ ilẹ̀ tó ní bàbá yẹn ṣàlàyé fún mi pé àwọn rí write up kan, èmi náà ní write up yẹn lọ́wọ́ pé wọ́n sọ wípé àwọn dé òyìnbó yẹn wọ́n dá orúkọ òyìnbó yẹn, mo máa ń gbàgbé nǹkan mi lè rántí mọ́ pé ó sọ pé òun wo gbogbo ilẹ̀ ìlú yẹn òun ò rí olóṣì bẹ́ẹ̀, òun ò rí tálíkà kankan bẹ́ẹ̀, òun ò rí ọ̀nà tán lè fi gbà
tó fi lè kó wọn lẹ́rú àfi tí wọ́n bá gba ìṣẹ̀ṣe wọn lọ́wọ́ wọn. Because ìṣẹ̀ṣe yẹn lágbára wọn, òun ló jẹ́ kí ìlú yẹn kó rí bó ṣe rí yẹn, and they succeeded nítorí pé wọ́n gbé ẹ̀sìn wá fún wa. Instead of ká wá fi ọpọlọ ká wá fi ṣe ẹ̀sìn yẹn, a lot of us wá ṣe kí ni ẹ̀gbọ́n mi á ní many people ti gba wèrè mẹ́sìn. Ẹ lè imagine kí èèyàn kó máa jáde kó máa ṣépè all in the name of religion. Ara bá ṣe ń fi ara wa sóko ẹrú nìyẹn. A fi ara wa sóko ẹrú ẹ̀sìn. Ká wá yọra wa kúò nínú oko ẹrú láàrin ara wa. Ká yọra wa kúò lóko ẹrú completely. A gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ ìtàn wa. Kò ń ṣe àwọn ìtàn àgbélẹ̀rọ o. Lámúrúndín ló bí Odùduwà. Odùduwà àwọn ìtàn àgbélẹ̀rọ ni. Àwọn ìtàn tó sì ń fi wá sóko ẹrú ni. We need our original history. Ẹ wo wọ́n send carnival tó ń ṣe ní Brazil kákàkiri gbogbo WhatsApp. Èṣù tó jẹ́ deities wa, àwọn ará Brazil wọ́n gbé wọ́n celebrate ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, wọ́n fi ṣe carnival in appreciation. Àwa ta ní tó jẹ́ títí wa gangan though half of àwọn ọmọ ìyá wa wọ́n wà ní Brazil, wọ́n dẹ̀ mọ rírì ẹ̀. Òun ni mo sọ fún bàbá yẹn lọ́sàn-án, mo ní ṣe mọ̀ pé ní Brazil díẹ̀ ní eléyìí wọ́n sì ń ṣe àkọsẹ̀jayé fọ́mọ. Ẹ má bínú. Hello mommy. Wọ́n sì ń ṣe ẹsẹ̀ ntayé, àwọn míì máa pè ní ẹsẹ̀ ntayé, àwọn míì máa pè ní àkọsẹ̀jayé. Wọ́n sì ń ṣe fún ọmọ díẹ̀ ní eléyìí. Àwa ta ní gangan àṣé àmọ́ èèwọ̀ táwọn ọmọ wa tó máa jẹ, àmọ́ èèwọ̀ tí wọ́n gbọ́dọ̀ jẹ. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ yọ ara wa kúrò lóko ẹrú. Àwọn ọ̀nà tá lè fi yọ ara wa kúrò lóko ẹrú, òun ni ká appreciate èdè wa, ká máa gbé èdè wa lárugẹ, ká appreciate ẹ má bínú. Hello. Location 419 nìyẹn. Ẹ má bínú jàre. Ká appreciate èdè wa, ká bẹ̀rẹ̀ sí ní gbé èdè wa lárugẹ. A lot of us a ti sọ èdè nù. Lánàá ọmọ mi ra kí lorúkọ kíní imi ya ekutọ mi mọ̀ ní English, ẹ má bínú. Kíní tó máa ń kíse tí tó fi ń gbọ́ music. Mo wá bi bàbá kan tá jọ wà lórí fóònù, mo ní ẹ jọ̀ọ́ ẹ má bínú, kí lorúkọ kíní Yorùbá? Wọ́n náà wọn ò mọ̀. Mo ní èmi gan mọ̀ orúkọ ẹ Yorùbá, even mi mọ̀ orúkọ ẹ ní English, but mo mọ̀ pé ní French ekutọ la máa ń pè. Ẹ lè imagine a ti sọ èdè nù, a ti sọ àṣà nù. Another one òun ni pé ká wà volunteer, ká volunteer ara wa. We need to volunteer ourselves by educating ourselves, by speaking up. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè. Ká máa sọ̀rọ̀ sókè on the right thing, lórí nǹkan tó jẹ́ ojúlówó. Nǹkan tó jójúlówó, ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè. Ká bẹ̀rẹ̀ sí ká volunteer ara wa, ká máa educate ara wa láàrin ara wa. Mọ́mí Rẹ̀mí, ẹ kújọ́ mẹ́ta mà. Dáadé Adékúnlé mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ká volunteer ara wa, ká bẹ̀rẹ̀ sí ní educate ara wa, ká máa bára wa sọ̀rọ̀. Nǹkan tí mi ò bá bí èmi sìn, àwọn nǹkan kan wà tí mò ń béèrè lọ́wọ́ bàbá yẹn pé ẹ jọ̀ọ́ ṣé wọ́n dárúkọ Jésù nínú Ifá? Because inú Ifá láti lè mọ original ìtàn wa. A lot of people tó bá ń gbọ́ Ifá wọn kàn máa ní irọ́ ẹlẹ́bọ ni wọ́n. It is not about ẹlẹ́bọ ni wá. Yes, torí pé kí ni ìṣẹ̀ṣe làgbà. Ẹbọ yẹn làwọn bàbá ńlá wa náà fi gba ara wọn lọ́wọ́ àwọn ajogun tó wá kó wọn lẹ́rú. Now our own láàrin ara wa, mo sọ lánàá mo ní àìnífẹ̀ẹ́ tó ó pẹ̀lú nǹkan tó ń dá gbọ́ mi sí omi ò tó.
ẹ jẹ́ ká ṣe ara wa lóṣùṣù ọwọ̀. Ṣé rí the fact that ipe lágbájá bó ṣe ń sọ tiẹ̀ lélẹ̀ kò èmi I don't know me like a spirit of hatred nítorí pé ó máa ń fa ìfàsẹ́yìn kò kí ń fa ìlọsíwájú rárá ó máa ń fa ìfàsẹ́yìn tó pọ̀ ìdí nìyẹn tí mi kì í fẹ́ accept hatred. We need to ṣẹ́rí tá bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ rí ara wa gẹ́gẹ́ bí ẹyọkan ìkan náà ní gbogbo wa àìdá ó kún àìdá ó fà ó àìdá ó rí bákanbákan ìkọ̀kan náà ní gbogbo wa tá bá ti ń ríra wa gẹ́gẹ́ bí ìkọ̀kan náà mo máa sọ máa ní láti Èkìtì Oǹdó Iléṣà Abẹ́òkúta Ìjẹ̀bú Ọ̀yọ́ Ìsàlẹ̀ Èkó ìkọ̀kan náà ní wa ọmọ Káàárọ̀ Òjìrè kan náà ni wá èdè kan náà la jọ ń sọ gbogbo wa la ní different èdè abínibí wa la ní Ìjẹ̀bú sí tó bá ń sọ Ìjẹ̀bú tábẹ́kúta bá ń sọ Ẹ̀gbá kò sí ni ẹ máa mú the same thing jáde táwọn Oǹdó tó bá ń sọ Oǹdó mo máa ń dákẹ́ máa wò báyìí bó mú gbọ́ mi ìdẹ̀ kí sọmọ Oǹdó táwọn Èkìtì tó bá ń sọ Èkìtì wọn mo gbọ́ mi kì í ṣọmọ Èkìtì so a lè gbọ́ra wa yé àṣà kan náà la ní aṣọ kan náà la ní ìwọṣọ kan náà oúnjẹ kan náà ni gbogbo wa ní kí ló wá dé tá máa fi ara wa sóko ẹrú àwọn míì pàápàá tí ẹ bá ti lè bow down fún wọn ò lè ṣe nǹkan kan fún yín ara oko ẹrú náà ni pé kéèyàn graduate kó gbé certificate dání kó sọ pé ẹni tí wọn bá sùn wọn ò ní fún níṣẹ́ àwọn ẹlòmíì gan wọn á ní kó san owó mo ti rí mo ò ní dárúkọ tí wọ́n sọ pé kẹ́ni yẹn kó san 50,000 kó tó lè gba application ẹ̀ wọlé wọ́n wá ṣẹ̀ bá bọ́gà sọ̀rọ̀ injustice everywhere àárín ara wa à ń fi ara wa sóko ẹrú ẹlòmíì Yorùbá ló study báǹkì ló ti ń ṣiṣẹ́ ara bá ṣe ń fira wa sóko ẹrú náà nìyẹn nítorí pé ó mọ politician kan inú mi dùn gbogbo àwọn ọmọ Káàárọ̀ Àjíire àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè Elédùmarè á fi ìṣọ́ ẹ̀ agbára tó fi ń jẹ́ Elédùmarè tí kò yẹ nìkankan tí kò sẹ́ni tó mọ bí agbára yẹn ṣe jẹ́ á fi ṣe ààbò lórí gbogbo wa káàkiri gbogbo àgbáńláyé Yorùbá nation yìí á wá ṣojú wa àní sọnù àní bọ́ sọnù láṣẹ Èdùmàrè torí pé inú mi dùn lẹ́ni àwọn fídíò tí mo rí àwọn èèyàn wa ti ń sọ̀rọ̀ sókè wọ́n ti ń jáde we just need to encourage them pé kó má bẹ̀rù nítorí pé they carry power wọ́n carry power ẹ wá lọ́dún 4 sẹ́yìn ẹ tàn wá jẹ Ankara àti owó ṣékélé ẹ wá dé lọ́dún yẹn tún ní kinní kan á ní àṣemọ́ kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí ká lè rebuild ẹ̀ we need to rebuild bàbá mi Saheed Oníbùdó Daddy Idris ẹ káàbọ̀ sà ká lè rebuild ẹ̀ ìdí nìyẹn tá ṣe sọ pé Yorùbá nation nìkan ni solution nítorí pé kí ni àṣà wa àgbélárugẹ àkọ́kọ́ fi mo sọ fún grandpa jọ̀wọ́ mo ní we need a lot of counselor iṣẹ́ pọ̀ tá bá gba Yorùbá nation iṣẹ́ pọ̀ gan o tá máa ṣe o because we need to enlighten our people we need to encourage our people we need to make them realize pé kò dìgbà tó bá pààyàn kó tó make owó ó dàbí ẹnìkan ó ní you dey do rituals you no reach Dangote no be mumu be that stupidity ni. Stupidity ni and iṣẹ́ lògùnṣẹ́ ń bọ́ la fi iṣẹ́ lògùnṣẹ́ yẹn sí iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi wọn create job creation láàrin ara wa ẹ jẹ́ káwa náà bẹ̀rẹ̀ sí ní máa ṣe job creation
kí ló dé tó jẹ́ wípé ọmọ anyway wọn ò ní fún ìran Kaaro Ajire wọn ò ní fún ní certificate of occupancy láti ṣe nǹkan tó fẹ́ ṣe nítorí pé a wà lábẹ́ ìran Fúlàní. But tá bá gba ilẹ̀ wa àwọn ọmọ wa ṣe bí àwọn kan ọmọ Kaaro Ajire òun ló ní airport nílùú òyìnbó òun ló ní fastest train nílùú òyìnbó òun ló ní company tó ti ń ṣe aago tó bá jẹ́ pé mọ́ mi Olúwadára sí mi ẹ kújọ́ mẹ́ta mà ẹ káàsán ó tọ́jọ́ mẹ́ta o tó bá jẹ́ wípé ìlú wa ilẹ̀ Kaaro Ajire la wà ṣé wọn ò ní gba gbogbo nǹkan àwọn ò ní wá ṣe gbogbo nǹkan yẹn sílé ni a lot of people are ready to come back home láti ṣe oríṣiríṣi nǹkan sílé àmọ́ nítorí pé a wà ní oko ẹrú a wà pẹ̀lú ìran tí kò nífẹ̀ẹ́ wa ìran tí kò nífẹ̀ẹ́ ènìyàn rárá because wọ́n ń pa èèyàn lójoojúmọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ ènìyàn ṣó máa pààyàn ni àwọn ni wọ́n encourage violence. Bàbá Bàkà ẹ káàbọ̀ sórí ètò ẹ kújọ́ mẹ́ta sà. Àwọn ni wọ́n encourage violence ìdí nìyẹn tí mo sọ pé ẹ jẹ́ ká kọ́kọ́ ká lọ tún ilé wa tò ká bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara wa even láàrin àwọn ọmọ ìyá mi gan ọ̀tá ní láàrin wọn. Àwọn politician yẹn wọ́n mọ the way tó fi ọ̀tá sáàrin yín so that tí ẹnu yín ò bá kò tí ẹnu in fact ẹnu Yorùbá tiẹ̀ ti kò ná gone are those days tán sọ pé ẹnu Yorùbá ò kò because over 60% ọmọ Kaaro Ajire ló support Yorùbá nation. Dádì Ajíbáre ẹ káàbọ̀ sórí ètò sà ẹ kújọ́ mẹ́ta. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ yọ ara wa ká kọ́kọ́ lọ yọ ara wa kúrò lóko ẹrú láàrin ara wa. Màámi mo rí yín káàbọ̀ sórí ètò mà. Ká kọ́kọ́ yọ ara wa káyé fi ara wa sóko ẹrú mọ́ until tá bá kọ́kọ́ mú ara wa ká decide pé a ní àṣẹrú láàrin ara wa mọ́. Àwọn ìjọ kan ń ṣe politician wọ́n ń kówó sápò àwọn ìjọ kan wọ́n ń jó kákàkiri tẹ̀lé wọn ó tún di lẹ́yìn ọdún mẹ́rin à ń fi ara wa sóko ẹrú náà ṣì ni ẹ má jà fi ara wa sóko ẹrú ìdí nìyẹn tá ṣe sọ pé a ní Yorùbá nation nìkan ní solution òun nìkan ló lè ṣe ká gba ilẹ̀ wa ẹnikẹ́ni tó bá wà níbi gbogbo nǹkan ṣe rí nísìn àti níbi gbogbo nǹkan ṣe ń lọ nísìn tó sọ pé kí ni wọ́n ń sọ nípa Yorùbá nation ẹni yẹn kó tún oorun sùn kó lọ tún oorun sùn nítorí pé ẹ̀kọ́ ti fojú múmu hàn mo máa ń sọ láti 2 years ago máa ní mo ní 110% assurance pa máa gba Yorùbá nation sẹ́ẹ̀. Mi lè sọ nípa tẹlòmí o bọ́ nípa ti tèmi ká yọra wa kó lóko ẹrú ká má fira wa sóko ẹrú mọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ lẹ́yìn nǹkan tó jẹ́ titi wa kí ni àṣà wa gan ọ̀dà kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ béèrè question a sì ní àwọn àgbàlagbà bàbá mi ẹ káàbọ̀ sórí ètò ìbáṣẹ́ o. Mojúbà ṣe ìbáṣẹ ẹ káàbọ̀ sà ká kọ́kọ́ lọ wo pé kí ni àṣà wa kí ni orísun wa kí ni ìdí tó fi jẹ́ wípé wọ́n gbé ẹ̀sìn wá fún wa kí ni ìdí tó fi jẹ́ wípé láàrin ara wa kò sí ìfẹ́ mo ní nígbà tí mo kéré mo rántí wípé ọlọ́jà máa gbọ́jà sílẹ̀ báyìí ni òkúta náà máa fi sọ iye price ọjà wọn ẹlòmíì ló máa bá wọn tajà wọn á kó owó sí abẹ́ ọjà yẹn I remember vividly kí ló wá ṣe gbogbo nǹkan yẹn nísìn tó yẹ pé a wá fi ara wa ó dàbí ọ̀rọ̀ tí dáàdì mi kan sọ lánàá wọ́n sọ pé nítorí pé a fẹ́ràn owó ìfẹ́kúfẹ̀ẹ́ owó ó fi wá sí oko ẹrú láàrin ara wa ẹ wo gbogbo nǹkan tí ìran ọmọ Kaaro kì í ṣe láyé àtijọ́ ní ìgbà kan sẹ́yìn ní bí 2-3 years ago ẹ lè rí ọmọ Kaaro Ajire kó bọ́ síta gbangba níwòwò
oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nísìn. We are belittling ourselves, à ń belittle ara wa. Àwọn ọmọ aládé, àwa ń fi ara wa sí ipò ẹrú. Ẹrú láàrin ara wa. A gbọ́dọ̀ kọ́kọ́ ká lọ ní ìfẹ́ ara wa. Ẹ jẹ́ ká gbé ìfẹ́ owó ká gbé sẹ́gbẹ̀ kan. Owó ò lè ra ẹ̀mí. Ẹ jẹ́ ká gbé gbogbo ìfẹ́kúfẹ́ ayé, worldly things. Ẹlòmíì ó máa ní mọ́tò 20, ẹlòmíì luxury life. Mo ló ti ṣẹlẹ̀ ní àwọn ìlú kan, France yìí, ọba ni wọ́n ń jẹ nílùú ìtẹ́lẹ̀. Àwọn ọba wọn, àwọn ìyàwó ọba wọn, wọ́n bẹ̀rẹ̀ àti ọba wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní live luxury life. French Revolution, ọmọ 19 years obìnrin ló dìde. Tí wọ́n eradicate gbogbo àwọn nǹkan yẹn. Àwọn ẹlòmíì àpò ara wọn nìkan náà máa ń jà fún. Tọ́mọlàkejì báyìí kò kí ń ká wọn lára. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ní ìfẹ́ ara wa. A lot of people gan wọn ò nífẹ̀ẹ́ ara wọn as human being. Àìnífẹ̀ẹ́ ara wa tó òun ni ká máa hàdì nǹkan mára, ká máa hàdì nǹkan mára. Oríṣiríṣi àwọn nǹkan tí wọn kì í ṣe tẹ́lẹ̀ nílẹ̀ Káàárọ̀ Àjíire, àìnítẹ́lọ́rùn. À ń sọ pé b'Elédùmarè ṣe dá wa kò dá wa dáadáa tó. Òun ló mọ̀ wá, òun ló mọ̀ wá. Òun lálámọ̀ tó mọ rí ẹ̀dá. Ọba àjàláyé, ọba àjàlọ́run. Ẹ jẹ́ ká kọ́kọ́ ká nífẹ̀ẹ́ ara wa. Tá bá wá nífẹ̀ẹ́ ara wa, because what you don't have, you can't give out. Láṣẹ máa wá máa transfer love yẹn. Àwọn torí ẹ̀ ni mo ṣe sọ pé mo máa give kudos fún a lot of people. Tẹ́ pé all the time, because mo mọ bó ṣe ń ṣe. A lot of video báyìí máa wò báyìí, in fact mi nílé máa kàn jókòó, mi nílé jẹun, máa kàn jókòó, máa kàn máa wò báyìí pé nínú ayé yìí náà ni àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀. Tá bá bẹ̀rẹ̀ sí ní gbé èdè wa lárugẹ, tá bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè wa, tá ń kọ́ àwọn ọmọ wa lédè. Ó dàbí èmi sìn, torí mi ò kí ń purọ́. Àwọn ọmọ mi àgbà nìkan náà sọ èdè wa, náà gbọ́ èdè wa. Kékeré yẹn ò tiẹ̀, ó gbọ́ kò lè sọ. But mo máa ń sọ fún òun ni mo máa ń sọ sí ní ìsìn. Mo wá ń sọ fún, mo ní ṣòtìrí ń sìn pé o ò ní lè bá àwọn tó jẹ́ titi wa sọ̀rọ̀. Tí n bá gbé ẹ lọ lé tórùn gbẹ bá ń gbẹ, o ò ní lè sọ pé omi ló fẹ́ mu. So o gbọ́dọ̀ gbọ́ èdè wa, o gbọ́dọ̀ lè sọ, ló ṣe wá ń mú interest sí. Mo jẹ́ kó understand pé tó bá yá a máa fẹ́ lọ lọ́lídé. Ó dàbí tí àwọn èèyàn mi bá ti pè má ní ṣòtìrí ń sìn, dá wọn lóhùn, sọ̀rọ̀, bá wọn sọ̀rọ̀. Kò ní lè sọ̀rọ̀ nítorí pé kò ní mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀. Bọ̀ nísìn, inú mi wá dùn fún ẹ̀jẹ̀ mi. Tọ́mọ ẹ̀jẹ̀ mi bá ti ń sọ èdè wa báyìí, òun náà ti wá rí, ó wá tí ń sìn. A máa wá dọ́gbọ́n máa bi mí ní a máa fi èdè French, a máa fi bi mí pé báwo máa ṣe sọ kíní, báwo ni kíní. That is why èèyàn ò gbọ́dọ̀ wà lójú kan. Tá bá mọ èdè wa, tá kọ́ èdè wa, tá gbé èdè wa lárugẹ, tá mọ ìtàn wa, àìmọ̀ ìtàn, àìmọ̀ nípa ìtàn wa, àìmọ̀ nípa ara wa, òun ló jẹ́ kí a máa fi ara wa sóko ẹrú. Oko ẹrú oríṣiríṣi la wà. Wọ́n fi aṣọ kó wa lẹ́rú. Ìran Káàárọ̀ Àjíire nísìn láti
láti bí fìlà inú tí ẹ máa ń bí mi ní tí mo bá ń wo kí lorúkọ ẹ̀ mo máa ń sọ fún àwọn ọmọ mi máa ní ṣe rí fìlà tọ́dé yẹn kò kí ń ṣe títí wá o àwọn eré orí ìtàgé àwọn eré Nollywood yẹn fìlà àwọn Fúlàní náà ń dé sórí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ni fìlà wá ṣe rí ó máa ń gẹ fìlà ìran Kaaro Ajire ni ó máa ń dùn mí mo lọ́ọ̀fù kéèyàn kọkùnrin kó wọ agbádá àti kí lorúkọ ẹ̀ native wa kó ẹ̀gbọ́n mi ó máa ń gẹ fìlà always ni láti kékeré náà ti ń pè ní bàbá dẹ̀ra ó máa ń gẹ fìlà ni gbogbo wa a gbé fìlà wa sí ẹ̀gbẹ́ kan tí àwọn Fúlàní la gbé sórí wọ́n kó wa lẹ́rú láti bẹ̀ aṣọ wa mo ń sọ fẹ́ nìkan mo ní mo dẹ̀ ní àìdíà kan bóyá kí n sọ publicly bóyá kí n hide ẹ̀ bóyá ẹni pé kí ló dé mo ní tí mo notice pé tó tútù bá mú àwọn ìyá wa wọ́n máa ń da aṣọ òkè bóra òtútù òdẹ̀ kí n mú wọn mo ní ǹjẹ́ tabaro a lè fi aṣọ òkè wa a lè fi rán jákẹ́ẹ̀tì o ẹni is a wonderful idea mo ní mo ti rírí ni o kò kí n ṣe idea mi o èmi ò ń parọ́ o mo ní màmá kan ní London màmá yẹn fi aṣọ òkè ó fi rán jákẹ́ẹ̀tì báyìí ó tún mú kan bí gèlè àwàdà ààbò mo ní mo kàn rí yẹn nu bọ́ọ̀sì mo sá eré ńjọ́ yẹn mo sáré pé kí n lọ wo bí màmá yẹn ṣe rán style yẹn àwa náà lè gbé títí wa lárugẹ ẹ wo nísìn inú mi dùn mo ti rí pé Kampala wa ó ti ń lọ dáadáa nísìn àwa náà lè stone ẹ all we need to do is just to rebat all we need to do is to refurbish all we need to do is to ní marketing term packaging ó wà very important because ẹ máa kọ́kọ́ lọ wò pé okay kí ni client mi fẹ́ kí ni ẹ wà lọ́jà okay kí ni mo lè ṣe tó yẹ pé tí tèmi náà máa fi like jù packaging wo ni mo fẹ́ fún a lè yọra wa kúrò lóko ẹrú ẹ wo ní France nsìn wọ́n á ní made in France made in France made in France ní gbogbo nǹkan wọ́n á ní buy made in France buy made in France buy made in France a máa fi grow economy ni everybody wan buy made in France wọ́n wá ṣe débi pé tó bá ti wá ra French product yẹn wọ́n wá fún ẹ ní bóyá ó dàbí pé 1% ni ó ní percentage tó máa fi ń fúnyàn ní kíní yẹn because most of our magazine wa ló ní card so at the end of the day tó bá ti wọ 100 points 1 point 2 points iye product tó bá mú tó bá ti pé 100 points báyìí wọ́n á fi fún ẹ lówó. We can do it. We have the ability. We have the capacity. But until tabaye fi ara wa sóko ẹrú, ó dàbí nínú meeting kan. Àwọn sọ̀rọ̀ mo á ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. Kò sí ọ̀gá, kò sí ọmọṣẹ́. We are all colleagues. We need to work hand in hand. We need to work together. Tẹ́ bá ti ń rí ara yín gẹ́gẹ́ bí colleagues. Ẹ máa flow dáadáa. Tẹ́ bá ti ń rí ara yín gẹ́gẹ́ bí colleagues, ìgbà yẹn lẹ máa understand ara yín better. Tẹ́ bá ti rí pé lágbájá ni ọ̀gá, tàmẹ̀dù ni president, tàmẹ̀dù ni kinní kan, ẹ jẹ́ ká rí ara wa bẹ́ẹ̀. We must collaborate together and work out things. Ìgbà yẹn la máa dé ibi tá ń lọ. Ìgbà yẹn ni gbogbo nǹkan máa work out fún wa. Why is it that tó jẹ́ pé ọmọ Kaaro Ajire tó bá travel abroad wọ́n máa ń ṣe great exploits? Why? Because so many things lèmi máa ń rò máa wò pé why tó fi jẹ́ pé tí lágbájá báyìí ẹ dárúkọ tàmẹ̀dù báyìí Yorùbá làkàṣègbè báyìí bí dájú mi ṣe máa ń sọ ni a ní lágbájá tàmẹ̀dù àti làkàṣègbè. Ọmọ Kaaro Ajire náà ni and they are doing well. Kí ló wá fà tó fi jẹ́ wípé ní ilé èkíní ìfẹ́ owó
ìkejì àìnífẹ̀ẹ́ ara ẹni, ẹ̀kẹta ọ̀rọ̀ yẹn òun ló ṣe àwọn politician wọ́n ṣà ń gba allocation most especially àwọn politician wa wọ́n tún fi ìran Kaaro Ajire sóko ẹrú lọ́pọ̀lọpọ̀ nítorí gbogbo allocation tó ń gbà kí ni nǹkan tí wọ́n fi ṣe wọ́n ò ní ṣe nǹkan kan fún ọdún mẹ́ta tó bá ti di last year wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n wá máa ṣiṣẹ́ bí akúra just to entice people ẹ fi àwọn èèyàn sí oko ẹrú ni láàrin ara wa tún nìyẹn a gbọ́dọ̀ bá gbogbo yẹn wí ìdí nìyẹn ti ṣe máa sọ pé mentality Nigeria a lè gbé wọ Yorùbá nation we need to talk to ourselves pé ẹ jẹ́ ká tètè mọ̀ bá ṣe máa àwọn nǹkan tá máa yọ kúò. We have people tó ní owó yìí they are stinkingly rich tọ́jú ọmọ Kaaro Ajire how many industry ni wọ́n kọ́ how many company ni wọ́n kọ́ tí wọ́n fi help torí èèyàn ọmọ ní wọ́n bú àwọn religious kìíní wọ́n ṣe kìíní kan mo sọ I came here last time mo sọ̀rọ̀ nípa churches kí ni rọ́ọ̀lù wọn in the society Catholic nìkan ni wọ́n recognize ní bíbáyìí àwọn Catholic Church in France wọ́n ní nǹkan kan tí wọ́n pè ní secours catholique help from the secours catholique help from the Catholic àwọn even àwọn tó jọ ọmọ ìlú tí wọ́n ní difficulties ẹ máa lọ síbẹ̀ wọ́n á fún yín ní owó wọ́n á fún yín ní oúnjẹ àwọn wọ́n dìdí ṣí rẹ́sítọ́rántì bíi rẹ́sítọ́rántì báyìí ní ọ́fíìsì yẹn mo ti ṣe voluntary job ń bẹ̀rẹ̀ ni I went there because I want to see what is going on there mo ṣe voluntary job fún 3 months you will just come in the morning I serve any coffee to kéèkì oríṣiríṣi ó ti wà ń bẹ̀ yìí tó bá fẹ́ mu tó bá yẹ pé ordinary chocolate ló fẹ́ a kàn máa serve you in the afternoon àwọn èèyàn máa wá jẹ nǹkan àárọ̀ kùtùkùtù early in the morning àwọn tí wọn ò nílé tó yẹ pé wọ́n ṣẹ̀délù wọn ò mọ̀lú wọ́n á lọ wẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ ní bó ṣe ní gbogbo kinní yẹn wọ́n ní àwọn oúnjẹ tí wọ́n máa ń fún àwọn èèyàn tó yẹ pé income wọn ò tó wọn and our religious leaders ẹ lọ wo gbogbo churches tó pọ̀ ní I am talking about ilẹ̀ Kaaro Ajire wọn ò mọye members wọn tẹ́ bá lọ sí secours catholique yẹn ó máa register yín wọ́n máa fún yín ní káàdì báyìí pé máa wá gbóúnjẹ o income ẹ ò pọ̀ tó mo ní ọ̀rẹ́ mi tó yẹ pé Jehovah Witness ni ó ní problem láti sanwó ilé ó lọ síbẹ̀ kò tí ẹ fẹ́ lo èmi ni mo encourage pé lọ́nà ó dẹ̀ lọ wọ́n dẹ̀ san owó ilé ẹ̀ that is what is called love nítorí pé kí ni wọ́n ní ìfẹ́ àwọn ènìyàn ní ọkàn àwọn títí wá private jet nìkan ní ara bá ṣe fira wa sóko ẹrú nìyẹn ẹlòmíì kò lè mo ti sọrí lórí program pé ní ìgbà tí mo wà ní ilé ọ̀rẹ́ bàbá àwọn ọmọ mi chọ́ọ̀chì tí àwọn pẹ́rẹ́ǹtì wọn lọ ó wá béèrè pé pásítọ̀ bẹ́ẹ̀ ni pé kí wọ́n dá kí ìdílé kọ̀ọ̀kan kí wọ́n dá 1,000 meanwhile àwọn fámìlì kan wá tẹ́ pé 9 ni wọ́n ní fámìlì yẹn bàbá ìyá àtàwọn ọmọ wọn jẹ́ 9 búrẹ́dì ni màmá yẹn máa ń tà wọ́n ní gbogbogbà màmá yẹn den I am talking about almost 20 years ago kò ju 2,000 naira lọ ní búrẹ́dì tí gbogbo ọjà tí ìyá yẹn ń tà báwo ni fámìlì yẹn ṣe fẹ́ rí 9,000 dá kí ni reason tó ṣe fẹ́ dáwó yẹn nítorí pé wọ́n fẹ́ lọ kọ́ another branch wọ́n wá oblige gbogbo everybody pé iye tẹ́ bá jẹ́ ní fámìlì o ẹ dá pa owó 1,000 ẹ wo bá ṣe ń fi ara wa sí oko ẹrú
kí ni àwọn ilé ìjọsìn kí ni wọ́n ti ṣe fún ìlú yàtọ̀ sí pé kán kó àwọn èèyàn sóko ẹrú ìwọ tó máa struggle owó tó bá tún fẹ́ fi tó yẹ kó fi jẹun kó fi ṣàǹfààní wàá tún lọ dá wọ́n máa sọ fún yín pé ẹ máa gbàdúrà fún protection God's protection but àwọn máa kó àwọn àmì pẹ̀lú ìbọn wọn kó kọ́ra oko ẹrú náà ni fún security ara wọn oko ẹrú ni oko ẹrú ni kó mọ́ kàwé kó ṣe dáadáa kó sọ pé tí ò bá ti ṣẹ́tù ẹ ò ní fún ní máàkì tó tọ́ sí à ń fi ara wa sóko ẹrú ni ìdí nìyẹn tí mo ṣe ní ara orísun ìṣòro wa ni oko ẹrú láàrin ara wa until tabayé fi ara wa sí oko ẹrú láàrin ara wa until tabayé rí owó gẹ́gẹ́ bí kí lorúkọ ẹ̀ ẹlòmíì máa ń rí owó bí ọlọ́run owó ó important ju èèyàn lọ lára ẹ̀ that was why ni mo ṣe lé example ìgbà tí wọ́n fún mi ní owó tí wọ́n ní kí n mú nínú owó àti táyé mi tí mo wá mú owó tó di lálẹ́ mi ì dẹ̀ jáde lálẹ́ wọ́n wá ní kí n lọ ra bread wá mo ní ta ló máa sìn mí lọ wọ́n ní gbé owó yẹn kí owó yẹn tẹ̀lé ẹ lọ in fact God bless my father for his knowledge mo wá realize pé owó fún ni kò téèyàn impact èèyàn lára ó ju owó lọ ẹ jẹ́ ká yé rí owó bíi ẹlòmíì without ṣebí torí owó la ṣe ń ta ara wa torí owó làwọn politician náà ṣe ń ta àwọn masses torí owó ni kò ṣe kí n sí election ní ìlú tó ń pè ní Nàìjíríà à ń fi ara wa sí oko ẹrú more and more torí owó òun ní ọmọ ìyá méjì wọn ò lè gbọ́ra wọn yé torí owó la ṣe rí gbogbo àwọn tó ń pariwo rituals orí èèyàn lọ́tún ara èèyàn everywhere all in the name of money ẹ̀mí èèyàn kò wá jọ wá lójúmọ́ torí owó wá ní ẹ parọ́ mọ́ lágbájá gbáyé báyìí báyìí à ń fi ara wa sí oko ẹrú láàrin ara wa all in the name of money all in the name of I want to become big. A ti sọ̀rọ̀ nípa aṣọ a ti sọ̀rọ̀ nípa ìwà a ti sọ̀rọ̀ nípa ìfẹ́ wọ́n sọ ẹ̀sìn even láàrin àwọn religious leaders náà kò sí ìfẹ́ àwọn tó pera wọn ní religious leaders yìí wọn ò nífẹ̀ẹ́ àwọn members wọn I am not sorry to say nítorí pé even bible tó gbé dání gan tó láwọn ní àwọn gbé bible dání they are not following that principle tó lé sínú bible wọn ò follow ẹ̀ mo ti prove ẹ̀ fún wọn last year kó sọ pé táìtì táwọn èèyàn ń dá every 3 years kó fi fún àwọn èèyàn lóúnjẹ níbo ni wọ́n kó táìtì tí wọ́n ń gbà sí láti how many years ago the only thing they do is to branch from one branch to another ẹ sọ di business center láti put àwọn èèyàn wa under slavery ẹ tún àwọn èèyàn wa ẹ fi àwọn èèyàn wa sí oko ẹrú láti máa parọ́ fún wọn pé ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ìyá ẹ̀ ló ń ṣe é bàbá ẹ̀ ló ń ṣe é ẹ fi àwọn èèyàn ara wa sóko ẹrú láàrin ara wa láti máa parọ́ mọ́ àwọn deities wa èṣù ni o èṣù ni a fi ara wa sóko ẹrú láti kọ̀yìn sí ìṣẹ̀ṣe wa láàrin ara wa mo ti sọ story mánu prince yẹn ọmọọba ló pèrè o ọmọọba ló pèrè o ara Orísun
ìṣòro àwọn ọmọ Káàárọ̀ Oòjíire nìyẹn. A gbọ́dọ̀ rí. We need to. There are so many things. Mo sọ mo ní gbogbo we need counselor. Kò ń ṣe Yorùbá nation nìkan la máa sọ nípa ẹ̀. Àwọn nǹkan àwọn àtúnṣe tó nídìí, àwọn àtúnṣe tó ṣe kókó a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀. But Yorùbá nation òun ló máa mú gbogbo àwọn àtúnṣe yẹn wá. Nítorí pé láàrin ara wa gan ojú máa tì wá láti ṣe kíni, láti ṣe aburú, because a máa rán ara wa létí pé ṣọmọ páàsì Nàìjíríà, ṣọmọ páàrin ara wa lélẹ̀. Tí gbogbo wa bá wà pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Káàárọ̀ Oòjíire ń sìn, tí revenue Ogun State tí wọ́n ná sógun State, tí revenue Lagos State tó ná sí Lagos State, tí revenue Ọ̀ṣun tó ná sọ́ṣun, kò ní sí pé olè, kò ní sí pé jàgùdà. Láàrin ara wa láti ń kó ara wa sí ẹrú, láti ń fi ara wa sóko ẹrú, láti máa fi àwọn ọmọ kéékèèké ká máa fi wọ́n ṣe tọ́ọ̀gì. Ara nǹkan táwọn politician yẹn tó sọ àwọn ọ̀dọ́ wa dà, even àwọn graduates, because wọn ò fún wọn níṣẹ́, wọn ò ṣe job creation. Mo sọ̀rọ̀ ń bí báyìí, mo sọ̀rọ̀ nípa ordinary omi Èkó, ó lè bọ́ gbogbo ilẹ̀ Yorùbá. Omi Èkó lásán ó lè bọ́ gbogbo ilẹ̀ Yorùbá láì ní àní tàbí ṣùgbọ́n. And àwọn tí wọ́n lè ṣiṣẹ́ ní orí omi yẹn, mo ti sọ ìpele 7 ló pín sí. Mo ti sọ, mo ti fi ṣe, mo ti sọ̀rọ̀ lórí sí, mo ti sọ ọ̀rọ̀ lórí ẹ̀, mo ti ṣe. Yàtọ̀ sí yẹn, there are so many things tó tá máa padà sí. Cocoa plantation kò sí mọ́. We need to go back into cocoa plantation. Rubber plantation kò sí mọ́. We need to go back. Gbogbo àwọn nǹkan yẹn tá bá gba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, gbogbo àwọn nǹkan yẹn la máa go into. Tí àwọn French tán bá fẹ́ ṣe sauce, kíní náà máa ń lò flour powder. Mo wá béèrè lọ́wọ́ ìgbà tí mò ń ṣe kí lorúkọ ẹ̀ ńgbà yẹn, tí mò ń ṣe catering. Mo wá béèrè lọ́wọ́ professor yẹn, mo wá ní pé kó má bínú pé kí ni reason tó yẹ pé wọn kì í ṣe, wọ́n máa ń fi flour, wọ́n máa fi ń ṣe sauce wọn. Ó wá ní nígbà kan wọn ò ní ata, wọn ò ní tomato, gbogbo àwọn nǹkan yẹn wọn ò ní. Òun ni wọ́n ṣe ń lo flour yẹn tó fi máa ń ṣe sauce. Wọ́n bá fẹ́ ṣe fish stew, òun náà máa lò. Tó bá fẹ́ ṣe àwọn meat stew, òun náà máa lò tó máa fi ṣe. Ó dẹ̀ wà okay, ó ní good taste ní fún tiwọn o. Ẹ mọ̀ pé mi ọmọ Káàárọ̀ Oòjíire lèmi, ata náà fi gún mi, so fún wọn ó wà okay fún wọn. Wọ́n dẹ̀ ń jẹ, wọ́n live, kò affect wọn. Àwa náà ẹ jẹ́ kí nǹkan wa kó ṣe kíni, kó bẹ̀rẹ̀ sí ní wúlò fún wa. Ká má máa fira wa sóko ẹrú. Imported ti pọ̀ jù. Ordinary toothpick imported ni. Nísìn ní àwọn òyìnbó ń sìn, wọ́n ṣe toothpaste oní èédú. Even ordinary wipes, mo ì ní wipes oníṣàkó, mo nínú ilé. Mo wá sọ fún woman kan, Cameroon ni woman, mo ní mama Doris, mo ní àwa la máa fi èédú fọyín ní kékeré, tá máa fẹ́ kéyìn wá white, tá máa fi èédú fọyín now. These things, they learn it from us. Mo ní wọ́n fi ewé mint, wọ́n fi ṣe toothpaste nsìn níbí. Mo ní àwa la máa ń lo ewé ṣé fìrin náà máa ń pè tó máa fi gbo eyín. We can modernize all those things. Òun nìyẹn Amẹ́ríkà ti ń ṣe capsule ewúro. Ṣé Amẹ́ríkà ní ewúro nílẹ̀ wọn ni? Àwa la ní ewúro, àwa la ń gbé ewúro. Àwọn forefathers wa wọ́n ti mọ ìwúlò ewúro. There are so many things. Wọ́n ti realize pé ilá nìsín ó ń ṣiṣẹ́ fún diabetes àtàwọn nǹkan kan. Ṣé oúnjẹ òyìnbó ní ilá ni? Ṣèbílẹ̀ Áfíríkà ló ti ń wù.
àwa là ń fi ara wa sí oko ẹrú láàrin ara wa. Bàbá mi Bashiru Mustapha ẹ káàbọ̀ sórí ètò. Dádì Sulaimon ara ló ká mi jàre mo rí yín ẹ kújọ́ mẹ́ta. Ẹ̀gbọ́n mi mo rí yín ẹ kúrọ̀lẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. So àṣírí orísun ìṣòro wa òun nìyẹn o, ká máa fira wa sá oko ẹrú láàrin ara wa. There are so many things tí mo gbọ́njú bá tí wọ́n ń ṣe nígbà tí a máa wò báyìí tá máa learn. Ó dàbí lórí ṣé lórí Facebook ni àbí TikTok mo wá rí ẹnìkan tó fi copper wire tó fi ṣe náà mo bá ṣe nonsense. How many years mo wá pe ẹ̀gbọ́n mi mo ní ẹ̀gbọ́n mi ṣe rántí ìgbà tẹ́ máa fi copper wire tẹ́ máa kọ́pù ẹ̀ pẹ̀lú igi pẹ̀lú tẹ́ máa fi ṣe globe àwọn globe torchlight láyé àtijọ́ yẹn mo náà mà náà gbé sórí TikTok tí over 100,000 people tó ti like yìí mo ní ẹ̀rí gbogbo àwọn nǹkan yẹn. So many things òun ni wọ́n learn from us. Mo ti sọ ti máa yẹn tó ń lo àwọn kinní tó fi wọn apẹ̀rẹ̀ tó fi ń ṣe bèbí oríṣiríṣi. Torí pé iná ọ̀wọ́ ni mo ṣe gbé interest mi kúrò nù ẹ̀. Because àwọn òyìnbó wọ́n like kó máa use èèyàn gan. They will use you and dump you and I'm not ready for someone to use me. Àṣírí orísun ìṣòro àwọn ọmọ Kaaro Ajire oko ẹrú láàrin ara wa. Bàbá rere bàbá kẹ̀ ó yá tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá gba 200 naira because wọn ò ní nǹkan tí wọ́n máa jẹ. They believe by shouting kọ́ máa kí ẹni yẹn ó máa fún wọn ní nǹkan tó máa jẹ. Have you ever called them instead of giving them money? Àwọn èèyàn máa ní wọ́n dáwọ́ fún lágbájá wọ́n dáwọ́ fún tàmẹ̀dù. Ǹjẹ́ tẹ́ bá dáwọ́ lẹ́ni ṣe tún máa dá lọ́la ṣe máa dá lọ́túnla ni? Why not empower people? Empowerment lóríṣiríṣi la lè ṣe fún àwọn ènìyàn wa instead of giving them token. Èdè wa ó ṣe kókó kí a mọ̀ nípa èdè wa kí a mọ̀ nípa àṣà wa ká máa gbé èdè wa lárugẹ. Ẹ wo carnival tí wọ́n ṣe ní Brazil yẹn. I was looking at it mo ń wò mo ń tún wò mo wish kó jẹ́ pé ilẹ̀ Kaaro Ajire ló ti ṣẹlẹ̀ but ó máa ṣẹlẹ̀ tá bá gba Yorùbá nation wa. Ìdí nìyẹn tí each and every one of us la gbọ́dọ̀ sign petition tó ń sọ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òmìnira ọmọ Yorùbá 2022 petition yẹn lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká sign ẹ̀ ká máa sọ fún àwọn èèyàn wa kí wọ́n sign ẹ̀. Ẹ jẹ́ ká encourage àwọn èèyàn kó sign petition yẹn. A lot of people wow a lot of people wọn ò tí mọ impact tí Yorùbá nation tó máa ṣe. Lálẹ́kọ̀ọ́kọ́ mo máa ń sọ gbogbo benefit tó wà ńbẹ̀. A máa ní àwọn sójà tiwa. Kò sí pé àtòkè ọya kan federal ló ti wá ọ̀dọ̀ wa náà ni federal. System of government tiwa máa change. Àwọn aráàlú ló máa yan ènìyàn tí wọ́n bá fẹ́. Kò ń ṣe wípé selection by selection kò lè jẹ́ by selection. Torí àwọn èèyàn máa sọ pé ní gbé mentality Nigeria lọ sí ilẹ̀ Kaaro Ajire by choice. This is people's choice. Òun ni people's choice ni ó máa jẹ́. Lálákọ̀ọ́kọ́ nìyẹn. Àwọn ọmọ wa tẹ́ pé kò sí iṣẹ́ here and there wọ́n ṣe yahoo wọ́n ṣe kí lorúkọ slave queen slave mama kò ní sí gbogbo yẹn mọ́ because iṣẹ́ máa wà for everybody. Nílùú yìí system of education wọn mo máa sọ máa ní mo love ẹ̀ gan-an. Lálákọ̀ọ́kọ́ ọmọ máa lọ sí nursery primary nursery ṣé nursery ni nursery preparatory a lọ primary a lọ secondary tó bá jáde secondary wá wá lọ sí ṣé college náà máa ń pè lycée làwa máa ń pè bíbá ẹ̀. Ibẹ̀ ló ti máa choose career ẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ further
ìgbà yẹn ló máa ṣe báàkì náà máa ń pè ó dàbí JAMB tó máa ń ṣe ní Nàìjíríà ni láti wọ yunifásitì. Àwọn míì wà wọn ò ní bọ́dà láti lọ sí lycée tó máa ti ṣe báàkì o kò ṣe pé wọn ò ní ṣe báàkì yẹn wọ́n máa ṣe báàkì wọ́n máa pè ní lycée professionnel. Lycée professionnel yẹn ni pé orí mi ò gbé yunifásitì o mo fẹ́ ṣe plumber mo fẹ́ ṣe engineering operator mo fẹ́ ṣe kí lorúkọ ẹ̀ gbogbo bẹ̀ ó dàbí àwọn tán kí lorúkọ ẹ̀ báwo náà ẹ máa ń sọ mo fẹ́ ṣe hairdressing mo fẹ́ ṣe gbogbo àwọn nǹkan yẹn you go to school and you will learn. Àwọn yẹn tó wà ní lycée professionnel yẹn wọ́n wá fi wọ́n sí wọ́n máa 5 days in a week ni o wọ́n á lọ sí school lẹ́ẹ̀mẹ́ta wọ́n á lọ ṣe practical lẹ́ẹ̀mejì ní company. So tí wọ́n bá ṣe ń ṣe tán 3 years náà ní lycée yẹn o 3 years ní lycée professionnel yẹn ní bíbáyìí o tí wọ́n bá ṣe ń ṣe tán bóyá ẹni tó fẹ́ ṣí ṣọ́ọ̀bù fúnra rẹ̀ ẹni tó fẹ́ open company ẹ̀ ẹlòmíì even cleaning job àwọn tó fẹ́ ṣiṣẹ́ cleaning o wọ́n á lọ sí lycée professionnel propote òun náà máa ń pè wọ́n lè ṣí company cleaning agency tí wọ́n sílẹ̀ ṣe ti rí kò sí pé o kàwé mo kàwé mo ṣe kinní kan àwọn tó bá dẹ̀ fẹ́ lọ fún kí ló máa ń pè tó fẹ́ lọ sí yunifásitì ọ̀nà wọn rèé lycée general òun ni tọ̀dọ̀ títí wọn á lọ síbẹ̀ bọ̀ gbogbo wọn náà máa ń pàṣẹ back gbogbo wọn pátápátá náà máa ń pàṣẹ back in case lọ́jọ́ ọ̀la ó wá decide pé mo fẹ́ lọ sí yunifásitì torí pé o ti ní back yẹn lọ́wọ́ you will be able to go to university gbogbo àwọn nǹkan yẹn la gbọ́dọ̀ learn. Láyé àtijọ́ a ní goldsmith kò sí nǹkan tó ń jẹ́ goldsmith mọ́ láyé àtijọ́ a ní àwọn tó ń pè ní alágbẹ̀dẹ kò sí nǹkan tó ń jẹ́ alágbẹ̀dẹ mọ́. Mo ti fi ṣe program rí ní last year Adéyínká ó wà bí báyìí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà yẹn tèmi ṣe spare part business a máa ń build nǹkan títí wa ni a ní àwọn tó máa build ẹ̀ a máa ra materials a máa build radiator a build oríṣiríṣi nǹkan. Ṣé wọ́n ṣe gbogbo àwọn nǹkan yẹn mọ́ everything China ni àwọn China wọ́n grow economy wa at the expense of láti máa kó àwọn ọmọ wa sínú oko ẹrú. Economy títí wa on go down ìdí nìyẹn tá ṣe fẹ́ our own nation because àwọn tájọ sopọ̀ a ní the same mentality a kì í jọ ń jẹ kan náà ìwọṣọ wa kò dọ́gba kò jọra wọn rárá. Tá bá gba nation wa tí gbogbo wa ta support láti pé ká gba nation wa tá gba nation wa Yorùbá nation gbogbo nǹkan wa ká wá ṣe kí ni ká tún tò ní mẹ́lọmẹ́lọ. Yoruba people are known to be a civilized people all over the world. Yoruba was a country nígbà kan before the colonial master wọ́n ti ní ètò ìṣe ìjọba wọn. Wọ́n ti ní ètò ìṣe ìjọba wọn tí gbogbo nǹkan dẹ̀ ń lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ until wọ́n tó wá kó ẹran mérò. How can people that doesn't bath mo kàn má tiẹ̀ imagine mo má imagine ẹ wo ìyá 80 years ẹ wo ìyá yẹn ẹ wo báyìí látorí délẹ̀ the only thing they could do is to rape her. Èmi ò rí wọn bí èèyàn I don't see them as human being. Mo kì í rí wọn bí èèyàn. Àwọn even àwọn elite láàrin wọn àwọn tí wọ́n fi kí lorúkọ gba certificate láàrin wọn the same mentality náà ní. Ẹ lọ sí clubhouse
ẹ máa gbọ́ bó ṣe máa sọ̀rọ̀ bó ṣe máa ìwà wọn ìwà ẹranko ni even the educated among àwọn tó tẹ̀ tó tún wá sí ìlú òyìnbó wá kàwé láàrin wọn ìwà wọn sí ìsọ̀rọ̀ wọn sí the same thing ni ìdí nìyẹn tí mo ṣe máa employ gbogbo wa pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láàrin ara wa ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Yorùbá nation benefit tó wà ń bẹ̀ bí mo ṣe ń sọ lọ́lẹ́ẹ̀kan mo ní a máa ní sójà títí wa àwọn ọmọ wa tán ní interest to become ẹ wo for example sí Yorùbá nation football federation wọ́n lọ play ní South Africa àti ní Yorùbá nation football federation àwọn ọkùnrin àwọn obìnrin àti ní interstate bá ṣe máa ní sójà títí wa nìyẹn even tẹ́ bá lọ wo Nigerian footballers ẹ lọ wo now ratio ìran dẹ̀randẹ̀ran mélòó ló ń gbá bọ̀ àwa àtàwọn Igbo brothers wa yìí náà ni a ní àwọn soldiers tiwa sailors tiwa air force tiwa police tiwa municipal police national police ó máa wà lọ́tọ̀ everywhere la máa ní police national la máa ní police community police mo ti ń sọ French mọ́ community police máa wà èyí tí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ pé a jẹ́ kí state police wà òun náà ni state police àti national police national máa wà a máa ní air force títí wa immigration títí wa owó títí wa ẹ lọ wo specimen owó yẹn ẹ wo orúkọ tó fún fàdákà very lovely benefit wo la fẹ́ rí gbogbo revenue wa kò sí pé wọ́n kó gbogbo ẹ̀ lọ sí Àbújá mọ́ no revenue each state ó máa wà fún state kọ̀ọ̀kan because mentality Nigeria kò ní bá wa wọ Yorùbá nation wọ́n lè lò ó fún ìlú number one kò sí ná for years a ní iná solar energy máa wà á ní omi a ní dáàmù Èkìtì wọ́n ní dáàmù káàkiri gbogbo lẹ Kaaro Ajire àáṣe omi wa àáṣe náà wa a máa ní iná wa ẹ wo Ghana tó tiẹ̀ tún jẹ́ Ghana lẹ́lẹ́bẹ̀ yẹn wọ́n ní iná wọ́n tẹ̀ ń san electricity bill mọ́ sí ní Ghana ẹ wo Kútọ̀nù kékeré 24 hours light ní non-stop èyí tó wá jẹ́ pabambari ẹ̀ when we talk about Yorùbá nation àwọn arúgbó wa wọ́n important gan àwọn ìyá àti bàbá wa wọ́n jẹ́ kókó there will be what is called provision fún wọn ẹ wo gbogbo àwọn bàbá àti àwọn ìyá ń sìn ẹ wo bọ́n ṣe dàgbà tó wọ́n sì ṣe gùrùgùrù nù politics irọ́ wọ́n ti ṣe ètò àwọn tó máa tọ́jú wọn á ti wà nílẹ̀ ẹ lọ wo wọ́n ti kọ constitution tẹ́ bá ka constitution Yorùbá wọ́n máa yọ kó wọ́n máa fi kún wọ́n máa yọ kó wọ́n máa fi kún kò ṣe pé bọ́n ṣe kọ́ yẹn bọ́ àwọn tèmi gbọ́ sétí tí mo gbọ́ ní kíkà in fact mo ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ni pé ìgbà ọ̀tun ó máa dé bá ilẹ̀ Kaaro Ajire gbogbo ọmọ Kaaro Ajire tá ti wà káàkiri gbogbo wa la máa padà sílé there is one thing nǹkan ẹyọ kan tó ń fa ìfàsẹ́yìn nínú ìrìn àjò òun ni ìbẹ̀rù kò lè possible ṣó máa ṣe and negativity ìbẹ̀rù àti negativity yẹn ẹja gba sẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan tí ò ṣe níwájú Elédùmarè gbogbo nǹkan ló ṣe
Yoruba nation now. Mo máa sọ màá ní slogan ni. Yoruba nation now. Yoruba nation òun la fẹ́. Òun ló lè solve gbogbo problem. Ẹ ṣé mo dúpẹ́. God bless you all. I appreciate each and every one of you. Ọpẹ́ mi lọ́dọ̀ gbogbo yín ojoojúmọ́ ni. Daddy Abraham. Ẹ ṣé gan ni. Daddy Jamiu ẹ kújọ́ mẹ́ta bàbá mi. God bless you. Daddy Abegunde. Ṣé Ọlálékè ni àbí Ògúnlékè? A dúpẹ́ lọ́wọ́ yín. Daddy John Àkànfẹ́ Olúwafẹ́mi. Ìfẹ́ Ọlọ́run kò ní fi yín lẹ̀ láéláé. Ẹ ṣé mo dúpẹ́ gan. Daddy Bashiru Mustapha, Daddy Adeniyi, gbogbo yín mo rí o, mo appreciate yín gan. Ohun ni kí a jẹran pẹ́ lẹ́nu, but ohun mi mọ Yorùbá púpọ̀. Ohun fún ọ̀nà fún kò ní jẹ́. Ẹ correct mi. Èmi náà ń lẹ́ni Yorùbá because gbogbo wa èdè wa la máa ń lò. Èdè wa ó dàbí àwọn nǹkan kan tí wọ́n ń kọ́ mi lẹ́nujọ́ mẹ́ta yìí ní èdè wa. In fact, I'm loving it because ó ń dùn láti máa gbọ́ létí. Ó dùn létí. Ẹ wo àwọn tí wọn kì í ṣe ẹ wo Brazil, wọ́n sọ Yorùbá di official language. Kí ló dé tí a gba Yorùbá nation ká wá sọ èdè wa di official language? Ó jẹ́ èdè wa nìkan. Kó máa fi èdè wa kọ́ wa ní, kó máa fi kọ́ àwọn ọmọ ní school, kó máa fi èdè wa, kó máa fi ṣe gbogbo nǹkan, ká máa fi èdè wa, ká máa fi ṣe ìṣirò. Mo rántí ìgbà yẹn tí mo wà ní school tá máa ṣe Yorùbá. Tọ́mọ wọn bá béèrè question kan lọ́wọ́ mi pé wèrè dùn wò kò ṣe bí lọ́mọ, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kò ṣe bí lọ́mọ. N bá ní bẹ́ẹ̀ kọ́. Wúmọ̀ ẹ bá ní kí ni ìdí? Mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Mo ṣáà ní bẹ́ẹ̀ kọ́ because me really understand it. Èdè wa ó ṣe pàtàkì. Àṣà wa ó ṣe pàtàkì. Àṣà wa ṣe pàtàkì gan. Ẹ jẹ́ ká mú àṣà wa náà lókùnkúndùn. Ẹ jẹ́ ká máa wàásù àṣà wa. Tá bá gba orílẹ̀-èdè wa, ṣẹ́rí religion òun ló ń dá enmity lẹ̀ láàrin wa. Ní ìgbà tí à ń ṣe àṣà wa, tí a wà ní ìran Kaaro Ajire, kò sí enmity láàrin wa. Even nígbà tó gbé religion wá, tí a ní àwọn èèyàn ọ̀tọ̀ láàrin wa, we were okay. Mo rántí ìgbà yẹn pé tí wọ́n bá fẹ́ pa ẹran léyà, mo love ẹran léyà gan. A máa ń bá wọn jẹ ẹran léyà. Táwa náà tá bá fẹ́ ṣe ìgbà yẹn tá ń ṣe Christian, àwọn Muslim wọ́n máa jẹ pẹ̀lú Christian. Mo máa sọ màá ní for example firstborn wa Muslim ni, Muslim gidigidi gan ni. Èmi ṣe Christian nígbà, then I was a Christian. I was a Christian. Àbúrò mi oníṣẹ̀ṣe, but presently oníṣẹ̀ṣe pọ́nbélé ni mí. Oníṣẹ̀ṣe ni mí ní ìsìn. Ṣé kí wá nítorí pé mò ń ṣe Christianity nígbà yẹn kí n pa ẹ̀gbọ́n mi tó jẹ́ Muslim ni, àbí kí n pa àbúrò mi tó ń ṣe ìṣẹ̀ṣe nígbà yẹn ni? We are all family. Àwọn àjòjì tó wọ àárín wa náà ń dàárín wa rú. Divide and conquer ni wọ́n lò. A ti sọ̀rọ̀ nípa divide and conquer lórí ètò yìí. Wọ́n ti fún wọ́n ní wọ́n fẹ́ ìran Kaaro méjì. Wọ́n ti endorse ìran Kaaro ọmọ Kaaro Ajire méjì ni wọ́n endorse nsìn. How can you kò tẹ́ ṣe ẹyọ méjì? How can you tell somebody pé go and contest? Eléyìí náà mo fẹ́ contest. Go and contest. Divide to conquer us òun ni wọ́n lò. Àwa ní ká jí pé okay, you want to divide us so that you can conquer us. We will not be divided. We stand. Yoruba nation will stand. Yoruba nation will move. Yoruba nation no going back. Láti dá enmity lẹ̀ láàrin àwọn ọmọ tó jẹ́ ìran kan náà, so that you can conquer their land. Ẹ má jẹ́ ká gbàgbé, the protection of life and property nílẹ̀ Kaaro Ajire ó wà very important. Ẹ jọ̀ọ́, vigilante lọ́tùn lósì, eye for eye, blood for blood ni. Ẹ jẹ́ kí orò kó máa gbé àwọn ajínigbé.
ẹ mọye èèyàn tá bá kà látìgbà tá ti bẹ̀rẹ̀ Yorùbá nation yìí kébí ìpànìyàn ìjínigbé yìí ó pẹ̀lú ó kún nǹkan injustice ó kún ara nǹkan tá fi sọ pé we just want to go on our own ká deal pẹ̀lú ara wa láàrin ara wa so ìdí nìyẹn and there are so many benefits tí a lè kà tán nísìn àwọn ọ̀nà kan wà tó jẹ́ federal road ní state ò lẹ́tọ̀ọ́ láti ṣe tá bá gba Yorùbá nation kò sí nǹkan tó jẹ́ federal mọ́ we are nation we will be able to do our road bàbá ṣe fẹ́ mo máa ń sọ màá ní another disadvantages ní pé àwọn kan wà how many miles from Abuja to Lagos they don't even know what is wrong in west àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní west ẹ wo nọ́ọ̀tì lọ́nlọ́n tẹ́ bá lọ by bus alẹ́ ọjọ́ kan ni báwo ni wọ́n ṣe fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní west and west ó tóbi gan náà ṣé Èkó lẹ fẹ́ sọ ṣé Mushin lẹ fẹ́ sọ lẹ́kọ̀ọ́ àbí sàlẹ̀ Èkó lẹ fẹ́ sọ àbí àwọn abúlé Ẹ̀gbá lẹ fẹ́ sọ nínú Èkó we need a nation tó yẹ pé a ti mọ̀ pé láàrin ara wa state by state ẹ rí i pé interstate football ó ti bẹ̀rẹ̀ láàrin Yorùbá nation football federation ó ti bẹ̀rẹ̀ so we can do it a ní capacity láti ṣe ni Yorùbá nation now ẹ ṣé mo dúpẹ́ o God bless you all bye for now bye.